bí bàbá yẹn ṣe ń kí wàrà mi ọ̀yá wọ́n ní tó bá kú wọn máa sin ẹ́ kò sẹ́ni tó máa béèrè sẹ́rù rí ò ti máa ṣẹlẹ̀ rí tí wọ́n ti sin àwọn èèyàn tí ọba yìí ti pa èmi máa pé ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú àwò bó ṣe ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wá yànnà náà nǹkan bíi 5 sí 6 lórí ọ̀rọ̀ ọba yìí kó bá ń fi sí comment section. One, ta ni ọba yìí gan, ta ni ọba Semiu, retired police but tó ń claim ara ẹ̀ pé SIGP lòun, that's a senior inspector general of police. Because èèyàn bá sọ pé gbogbo agbára ọlọ́pàá ní Nàìjíríà ọwọ́ òun ló wà, òun tún ti ju inspector general lọ, senior inspector general of police. Ó ní ọba yìí òun ló fira rẹ̀ jẹ nígbà tó bá yìí wà nípò ọlọ́pàá ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Nígbà tó bá yìí wà ní ipò ọlọ́pàá ẹjọ́ èèyàn mélòó ló ti máa rẹ́wọ̀n he, èèyàn mélòó ni wọ́n ti máa dájọ́ ọkú fún, èèyàn mélòó ló ti máa rákò bá àdábá lọ́wọ́ ọba yìí. Number 3, ọ̀rọ̀ kan jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì láti bí ọjọ́ mẹ́ta. Òun náà ni mo ní ká fojú sùnùkùn wò. Ẹ̀yin oníròrí ni mo pè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kì í sáwọn onírònú. Ẹ̀dá tí bá ń ronú ó ṣeéṣe kó mọ̀ rí tí ń pè láròjinlẹ̀, ṣùgbọ́n oníròrí wọn a máa lo ọpọlọ kí wọ́n tó sọ̀rọ̀ sí ohunkóhun tó ń ṣẹlẹ̀. Ó tó bí ọjọ́ mẹ́ta tá a ti ń wo ọba kan láti ìlú Ifọ̀ pẹ̀lú àwọn ìwà tí wọ́n hù. Kálukú ló ti gbé wọn jáde lọ́tún lósì tó mo wá farabalẹ̀ lọ́tún lósì mo ṣèwádìí ṣé bẹ́ẹ̀ lórí ṣá. Ohun tá a gbọ́ ni pé ó mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Orúkọ ọba náà ni kábíyèsí ọba Abdulsemiu tó jẹ́ ọba orílẹ̀ ìlú Ifọ̀. Wọ́n ní kékeré lè tí mo rí yẹn, wọ́n ní ọba ti mú odidi ọ̀nàrẹ́bù tí wọ́n ti dè mọ́ṣíà tí wọ́n lù ú bí kúkú bí yíyè, pé gbogbo àwọn alágbára tó fẹ́ sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n pa wọ́n lẹ́nu mọ́ ni. Wọ́n lọ́ba ti mú odidi àáfàálù kan lágbègbè yẹn tí wọ́n nà á, tí wọ́n dàdọ̀bálẹ̀, tí wọ́n ya jàlámí àmọ́ lára pẹ́rẹpẹ̀rẹ. Tó èyí máa le. Wọ́n lọ́ba ti mú pásítọ̀ kan wá sínú ààfin rẹ̀ tí wọ́n lù ú bí kúkú bí yíyè. Ẹgbà ni ẹ làjà. Wọ́n lẹ́nìkan ta lé bàbá àbílẹ̀ yẹ́ ń bẹ̀ tí ò jẹ́ kó bá ó gbọ́. Wọ́n ròyìn ìyà tó jẹ lọ́wọ́ ọba. Tó fídíò ta ti fi ṣáájú yìí ọ̀pọ̀ wa láti rí, oríṣiríṣi míì àti gbọ́, ṣùgbọ́n kúkúrú mo fẹ́ kẹ́ jẹ́ ká fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Mo ṣe kúdò sí Ogun State Government. Tó báyìí pé báyìí ni gbogbo ìjọba wa rí ní state kọ̀ọ̀kan Nàìjíríà, inú wa ó dùn. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọba yìí. Because báyìí gbogbo ohun tí wọ́n ṣe ní wọ́n mú jẹ, tí wọ́n tún ṣe orílẹ̀-èdè tí wọ́n mú jẹ, a jẹ́ wípé gbogbo àwọn tó wà lágbègbè yẹn wọ́n gbé wọn dáràn lọ́wọ́ kìnìún tí ń pa ọmọ jẹ. Àwọn ìbéèrè tèmi fẹ́ béèrè rèé. 21st of January ní 11 AM ní ọjọ́ Tuesday, ó ní bàbá 73 yìí òun ló jáde tó fẹ́ lọ ránjẹ ní street kejì. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn, comment section ẹ má bá mi fi sí ẹ̀yin oníròrí. Ọmọ ò sí lọ́dọ̀ bàbá yẹn, kò síyàwó lọ́dọ̀ ẹ̀. Bí ìlú yẹn bá rọrùn fún, tó bá jẹ́ pé ọba yẹn ọba sọ̀lúdẹ̀rọ̀ ni, sọ yẹ kí bàbá age of 73 máa wá bí ó sì lọ ránjẹ káàkiri. Mi ò mọ bó ṣe rí lọ́kàn tiẹ̀. That is number 1. Number 2, ọba ìlú ó dá àgbàlagbà dọ̀bálẹ̀ lójú títì, jó bójúmu. Number 3, ọba ìlú mú èpè. Ọlọ́run o, èpè ìmọ̀ pọ̀,
èpè fún odidi generation kan tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń sáyìn sí èpè ni àwọn ọmọ tí bàbá ìbí wọ́n ní kán lọ parẹ́ lójú rẹ̀ ìyàwó bàbá ìbọyọ kan àbí méjì ni wọ́n ní kán lọ parẹ́ lójú rẹ̀ wọ́n ní bàbá yìí gan ó máa fọ́ lójú ó máa yarọ ó máa di játijàti ó máa ní stroke kábíyèsí Olódùmarè ó yẹ pé bẹ́ẹ̀ làdúrà máa ń gbàmọ̀nà wáyé lọ́wọ́ ọba tí wọ́n gbé ọ̀pá àṣẹ ìlú lé lọ́wọ́ ẹ wo iye ẹni tó ti máa ṣòfò dànù. All right, mo tẹ̀síwájú ìgbà tó wá rí báyìí arákùnrin àtàrábìnrin tí ó bá ṣe wípé ọba yìí bá pa bàbá yẹn lọ́jọ́ yẹn bí bàbá yẹn ṣe ń kíkọ́ ara mi ọ̀yá wọ́n ní tó bá kú wọn máa sin ẹ́ kò sẹ́ni tó máa béèrè sẹ́rù rí ò ti máa ṣẹlẹ̀ rí tí wọ́n ti sin àwọn èèyàn tí ọba yìí ti pa èmi máa pé ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú àwò bó ṣe ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wá yànnà náà nǹkan bíi 5 sí 6 lórí ọ̀rọ̀ ọba yìí kó bá ń fi sí comment section. One, ta ni ọba yìí gan, ta ni ọba Semiu, retired police but tó ń claim ara ẹ̀ pé SIGP lòun, that's a senior inspector general of police. Because èèyàn bá sọ pé gbogbo agbára ọlọ́pàá ní Nàìjíríà ọwọ́ òun ló wà, òun tún ti ju inspector general lọ, senior inspector general of police. Ó ní ọba yìí, òun ló fira rẹ̀ jẹ. Nígbà tó ọba yìí wà nípò ọlọ́pàá, ẹlẹ́ẹ̀kejì nìyẹn, nígbà tó ọba yìí wà ní ipò ọlọ́pàá, ẹjọ́ èèyàn mélòó ló ti máa rẹ́wọ̀n he, èèyàn mélòó ni wọ́n ti máa dájọ́ ọkú fún, èèyàn mélòó ló ti máa rákò bá àdábá lọ́wọ́ ọba yìí. Number 3, irú ẹ̀sìn wo lọ́ba yìí ń ṣe gangan tó fi di wípé ọba ìgbóná dáadáa nínú èpè. Irú ẹ̀sìn wo lọ́ba yìí ń ṣe? Bóyá ẹ lè bá mi ẹ máa bá mi sọ sí comment section. Then ètò tó tẹ̀lé ni wípé jẹ́ Ifá ló yan ọba yìí. Tó bá jẹ́ Ifá ló mú ọba yìí, Ifá yìí kò rí fúnṣọ o, kò rí pé ọba yìí kì í ṣe ọ̀dúndún ọba sòdédèrọ̀. Ṣé ká sọ pé ọba yìí ló yan rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára pé retired police ni, ṣé ipò agbára náà fi débẹ̀ ni, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà lónìí, àbí Ifá ló yan ọba yìí? Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa ìtàn ọba yìí dáadáa, ẹ jẹ́ á mọ̀ bóyá Ifá òun ló yan ọba yìí. Ìbéèrè tó tún tẹ̀lé rèé o. Ọba yìí ti fi àwọn ènìyàn joyè lọ́gànjọ́ òru. Ó lóun fi Wàsíù kan jẹ baálẹ̀ lóru. Nígbà tí ọba fi yàn joyè lọ́sàn-án gan, ọba ìlú tán bá fi yàn joyè lọ́sàn-án gan, wọ́n ìfọba gan jẹ lọ́sàn-án gan, ọba ò tí hùwà rẹ̀. Ọba tún wá fà àwọn èèyàn jẹ lóru. Ẹjọ́ kí lẹ rò pé àwọn èèyàn ò hù níwà? Kábíyèsí Olódùmarè, kí làwọn yẹn fẹ́ hù níwà ní àdúgbò ńbẹ̀? Kéèyàn fi yàn joyè lọ́gànjọ́ òru. Ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mú fóònù dání níwájú ọba yìí débi pé yóò record. Ẹnikẹ́ni ni wọ́n pè é. Bọ̀ fídíò tó jáde yìí ọba ló ọ̀dà àwọn pé kán record ẹ̀. Báwo ni fídíò yìí ṣe wá jáde? Kábíyèsí Olódùmarè, ní paríparí rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo alágbára ayé, gbogbo ẹ̀yin ṣépèṣépè, gbogbo ẹ̀yin aláṣẹ, ẹ máa rántí pé ọjọ́ ẹ̀san ń bọ̀ o. Bó ṣe wù kó ta fà sókè kó yídó borí, bọ́ba ayé ò rí ọ, ọba ọ̀run ó wò ẹ́. Ẹ wo Ọba Ifọ̀, nǹkan tá à ń sọ fáwọn èèyàn nìyẹn o. Ọba yẹn wò pé agbára wà lọ́wọ́ òun, pé kò sírú òun mọ́. Agbára tó wà lọ́wọ́ ẹ̀ ń ṣe ó ti já. Pàṣẹ 1995 ó gẹ́ Ọlọ́run ní yóò bàjẹ́ fún ẹ. Ọdún tí mo bí àkọ́bí mi nìyẹn. Kí la wá ń bá ká? Ọ̀rọ̀ yẹn ti lọ. Àwọn ọmọ yìí àti àwọn òjòyè àdúgbò àtàwọn baálẹ̀ ẹ̀kọ́ ni tí ọba Ifọ̀ yẹn máa jẹ́ fún wọn. Nítorí pé nǹkan tí wọ́n ń ṣe yẹn, wọ́n ti believe pé
lẹ́yìn àwọn kò sí nǹkan kan mọ́ a ní ṣe bẹ́ẹ̀ o torí ilé ayé yìí kò gba kíni kò gba kólekóle ìwọ tó bá já alágbára àdúgbò tó mú ọmọ ọlọ́mọ tó nà gbogbo atrocity tí kábíyèsí yẹn ṣe ó ti wá jáde wọ́n ló tún di ọmọ kan mọ́lẹ̀ inú ilé ó de sẹ́nitọ̀ kan bóyá sẹ́nitọ̀ kan ó de mọ́lẹ̀ inú ilé nítorí pé power wà lọ́wọ́ ẹ̀ àtògùn ẹ̀ mo ti máa sọ fún yín pé oògùn ọ̀ràn ìjọba o oògùn ṣe kíni oògùn ọ̀ràn ìjọba o torí ìjọba máa gbé ẹ àwọn náà máa ń pè ní amúnimóògùn àtògùn ìjọba máa gbé ẹ tó bá ti gbé ẹ wàá dájọ́ ẹ dẹ̀ jẹ́ ká be careful ní íńtánẹ́ẹ̀tì yìí sìn gbogbo àwọn ìjọba ló ń wo torí tíjọba ò bá wò Ọba Ifọ̀ ni wọ́n gbé láàárọ̀ ọjọ́ kejì tó ní kó máa gbá bàbá ní adúrú bàbá yẹn kéèyàn kó wo bàbá yẹn tẹ àwọn ìgbà tí ẹ̀dẹ̀ ló le jù kó gbáyàn létí látẹ̀yìn tó expect máa tún ní ara mi ò yá ó ní ara ẹ̀wọ́ ni ò yá ó máa sọ ó èpè àti ẹ̀gbọ́dọ̀ sẹ́rù ẹ̀ ń bì torí ilé àdúrà níbí báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please and please mind the way you talk and mind the way you treat somebody ẹ má fi àjẹ ẹlòmíì gbogbo ẹlòmíì báyìí wọ́n fi ẹ má ní mo yá wọ́n á fi ọmọ ṣọ́ ẹlòmíì bóyá ọmọ ọkọ ẹ ń gbé lọ́dọ̀ ẹ̀ wá máa nà wọ́n á fídíò ẹ tó bá fídíò ẹ tó bá fi lè jù sórí nẹ́ẹ̀tì tẹ́ ti bá ẹ nìyẹn o bóyá ó máa tírìtì ọmọ ìyáálé àbọ̀mọ ìyàwó ẹ wọ́n á fídíò ẹ tó bá ti fídíò ẹ pẹ́rẹ́ báyìí ó ń lọ nìyẹn o Ọba Ifọ̀ yes ó misuse the opportunity kò dẹ̀ lè rí mọ́ bó ṣe wà yẹn ó ti ń lọ nìyẹn that is the reason why táwọn kan ṣe sọ mo gbọ́rọ̀ yẹn tọ́ni ìdí tá a fi lè rí Yorùbá nation yẹn pé ṣé nǹkan táwọn ọba yìí máa ṣe nìyẹn kódà tá a bá tiẹ̀ gbà wọ́n máa regulate power ó kàn máa yàtọ̀ ni báwo ni odidi aládé ọba ẹ wá wo ibi tí Ọlọ́run ti ní agbára ẹ tó rìkọ́ọ̀dì yẹn ohun gọ́gọ́ ló yẹ kó dúpẹ́ fún ṣe àwọn pé rìkọ́ọ̀dì ń gbà mí ó máa ń kó báyàn rìkọ́ọ̀dì ń gbà mí ó máa ń gbéyàn là irú rìkọ́ọ̀dì yẹn ganu sí yẹn ó bá gbogbo nǹkan jẹ́ rìkọ́ọ̀dì nílé náà ó kó bá ọba ó lè gba bàbá yẹn là tó bá jẹ́ èmi ni gọ́vnọ̀ ni èmi gọ́vnọ̀ ẹ máa gbọ́rọ̀ mi ẹ bá ń gé yẹn tó bá jẹ́ èmi ni gọ́vnọ̀ ṣé ní bàbá balẹ̀ tó gbá létí yẹn gọ́gọ́ ló yẹ kó fi jọba abẹ yẹn Ọlọ́run ọba tí bá ní opportunity láti bá gọ́vnọ̀ state yẹn sọ̀rọ̀ má ní kábíyèsí ọba ti wá tọ́ sí bàbá yẹn nìyẹn tí ẹ dire ó gọ́gọ́ ní kẹ́ wá dé ládé onífọ̀ òfìfọ̀ yẹn kọ́ wá gbégbé ìrìn yẹn kó mbẹ́ ẹ má bínú ẹ̀ tẹ́ bá dídì ilé ọba mi tọkàn nísìnyí kan tó máa ń sọ nìyẹn wọ́n ní àṣàṣì òràn bèbí àṣàṣì ti ran kábíyèsí nǹkan tí yóò bá ń pè ní ṣìṣe tó mú ewúrẹ́ gùn yẹ ṣìṣe tó mú àgùntàn gùn yẹ ṣìṣe náà gbé lọ́ba yẹn lọ́wọ́ tó ló ti ṣe jù. ẹgbẹ́ Yorùbá mi tẹ́ bá ń gbọ́ tó máa sọ pé ṣìṣe tó mú kinní kan ṣe Ọlọ́run níjà ṣìṣe o tó bá wù yín kẹ́ ṣàmì tó bá wù kẹ́ bá ṣàbọ̀dé mi ti ṣàmì yẹn mo ti gbé sínú o ò ní ṣìṣe lẹ́nu iṣẹ́ o ò ní ṣìṣe nínú ilé o ò ní ṣìṣe pẹ̀lú ọkọ ẹ o ò ní ṣìṣe pẹ̀lú ọyẹ ẹ tí ṣìṣe bá máa báyàn o lè gba ọmọ ilé tí lásán kọ́ ọmọ ẹ gbàbẹ̀ lọ. ìrùpá ọ̀yàn gẹ́ẹ̀tì mi gẹ́ẹ̀tì mi tẹ bá gẹ́ẹ̀tì mi ó yẹ kẹ́ máa love and like and share ni wàláhì gẹ́ẹ̀tì mi rárá. nǹkan tó ń pè ní ṣìṣe Ọlọ́run ní jẹ́ kí ṣìṣe kó gba ọmọ tó fún kó gba ọmọ lọ́wọ́ yín ọmọ ẹ lásán ó lè jẹ́ nǹkan kékeré ló ṣe o tó bá ṣàṣìyàn pé kí ṣìṣe yẹn kó bá ẹ tó bá mú ẹ báyìí ó lè jẹ́ kó lásán ló máa fọ́ ọmọ yẹn á dẹ̀ lọ mo fọlọ́run búra èmi ẹ̀mọ̀ pọ́nrọ̀ tèmi èmi máa sọ màá dẹ̀ clear ọ̀rọ̀ yẹn ọkọ àti ìyàwó ń jà lásán wọ́n kàn ń jà ní o ìyàwó yẹn ò mí ní o pé ọkọ fẹ́ lù ó kàn tí ọkọ báyìí ọkọ dẹ̀ mú dilé lẹ̀ ó di gbọ́n ó lọ kí náà máa wí wọn lòun ló pa ṣìṣe àkóbá nìyẹn ọkọ àti ìyàwó ń jà ọkọ kan lè gbá ìyàwó ẹ̀ létí pàrà báyìí kí ìyàwó yẹn dẹ̀ gbà ó lè jẹ́ táìm tó gbá etí yẹn ẹ̀mí ti rìn sí etí tó bá dẹ̀ gbà pàrà báyìí àwọn kan wà tẹ́mi àwọn ọmọ ara wọn máa ń rìn kiri ó lè gbẹ́ lómi lábàrà báyìí kó gbàbẹ̀ lọ Ọlọ́run mà ní jẹ́ kí ṣìṣe kó mú wà ó bá wù yín kẹ́ ṣàmì o èmi kàn ń ṣàdúrà tèmi ni bọ̀ mi mọ̀ bóyá àṣẹ wà lẹ́nu mi bọ̀ ṣiṣẹ́ kò ní bá mi kò ní báyàwó kò dẹ̀ ní bá ọmọ àti gbogbo ẹbí mi ṣiṣẹ́ ò ní bá ẹnì kankan ṣiṣẹ́ tí yóò bá ń pè ní àṣàṣì ṣiṣẹ́
ló bá wà yẹn torí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tó bá jẹ́ kó ṣẹ̀ ń ṣe ni ẹ mọ̀ nǹkan tó ṣe kábíyèsí yẹn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe that's not the first time bàbá oníbàbà bàbá tí mò ń wò yẹn tí bá bu ọjọ́ orí bàbá ẹ̀ kú ó máa wà ní 65 tí bá bu bàbá yẹn kù tó máa jùlọ àwa yìí lọ dáadáa tí ẹni bàbá yẹn máa wà níbi set àwọn Wasiu Ayinde ó ní kí àgbàlagbà kúnlẹ̀ wọ́n dẹ̀ gbégbá tí fún bàbá yẹn la ẹ máa wọ́n gbá tí a lẹ́yìn kò tó wá sí pé máa yẹn ó dúró ìgbà tí kíní yẹn ó easy gan ó kàn gbé fún ní padà ọmọ yẹn náà ó yẹ kán mú ọmọ tó gbá bàbá yẹn létí torí kábíyèsí kọ́ ló gba létí o bóyá bàbá yín wá ṣẹ́jú bóyá kábíyèsí ṣẹ́jú sí ni o ṣiṣẹ́ nìyẹn wọ́n ní kábíyèsí yẹn lóògùn oògùn tó bá nísìn kó lọ lò nínú túbú tí wọ́n bá tẹ̀ fi sílé tó jẹ́ pé wọ́n tún help ẹ̀ láti jẹ́ pé kán jẹ́ kó rìn tọ́nà fún suspension. Yes, thank you jare Murita oni he has been doing it for before ó ti ṣe tẹ́lẹ̀ kábíyèsí ìfọ̀ yẹn ti ṣe tẹ́lẹ̀ so àṣàṣì kò rán bèbí brother mi ẹ má yẹ ká ṣàṣì náà wá o ọlọ́run níjẹ́ abọ́ sọ́wọ́ o má yẹn ti gba títí ẹ̀ nìyẹn bó ṣe wà yẹn sìn oyè yẹn lè má kàn ìdílé wọn mọ́ power tó wà lọ́wọ́ àwọn chairman local government lásán àtòkè náà ti máa sọ́mọ̀ chairman local government yẹn tó bá sọ́mọ̀ òun tán òun ló máa kọ lẹ́tà ṣe é fẹ́ gbọ́ bí Aláàfin Ọọ̀ni Àwùjalẹ̀ Aláké gbogbo wọn yẹn tó bá ṣe nǹkan tí ò yẹ kán ṣe chairman lásán ló máa fún wọn lẹ́tà kó tó wá dọ́dọ̀ ìjọba lókè the old man is 73 years tó kù ọdún méje kí bàbá yẹn pé 80 bàbá yẹn lùgùdò wọ́n gbaru bàbá yẹn létí látẹ̀yìn mo sọ sí àwọn ọmọ bàbá yẹn inú wọn máa dùn sí ìdílé wọn yẹn now if I were the governor of that state màá gbé oyè yẹn ti kó ònú ẹbí wọn màá wá ní kó gbé fún baálẹ̀ yẹn á wá di ọba òjijì ó kàn yẹ pé wàhálà yẹn máa pọ̀ ni tí ó bá sí bẹ́ẹ̀ ó yẹ kó promote baálẹ̀ yẹn náà kí baálẹ̀ yẹn náà dẹ̀ mọ̀ pé òun náà ti rí pé gbogbo ẹni tó bá ń ṣe búburú bó ṣe máa bá nìyẹn oore Ifọ̀ okay Ifọ̀ jàre okay oore tí bàbá yẹn ṣe fáwọn kan òun ló jẹ́ káṣírí tó ṣe wá fẹ́ gbọ́ ẹni tó rìkọ́ọ̀dù yẹn ṣe mọ̀ pé kò jẹ́ kí kábíyèsí mọ̀ pé òun rìkọ́ọ̀dù ó lè jẹ́ àwọn tó fẹ́ràn baálẹ̀ yẹn tọ́jọ́ lọ ṣẹ́ni tó bá yẹ pé ṣẹ́ẹ̀tì ni mo wọ̀ ń bíbà ẹ̀ ẹ jẹ́ nǹkan yìí tẹ bá fẹ́ ṣòfófó àwọn tẹ bá fẹ́ ṣòfófó àwọn tó ń ṣe búburú sáwọn èèyàn ẹ jù sí wa ká bá yín pòsì ẹ wò tó ń ṣe búburú sáwọn èèyàn tẹ bá fẹ́ ṣòfófó tó bá jẹ́ ọkùnrin ní ẹ àwọn ṣẹ́ẹ̀tì tó ní àpò láyà yẹn sórí tẹ bá ti mú báyìí ẹ jẹ́ fún yín sample tẹ bá ti mú báyìí ẹ bá ti ṣe báyìí ẹ máa wòran o gbám mo ti tẹ̀ sí rìkọ́dì ṣe tẹ bá ti fi tẹ̀ sápò báyìí ṣe rí orí ibi lásán ló máa hàn ṣe rí gbogbo ibi tẹ bá ń kọjú sí báyìí ó máa fídíò wọn dáadáa ó máa fídíò because mo mọ̀ yín pé ẹni tó ń fídíò yẹn tí kábíyèsí bá rí pé ó gbé dání wọn ò ní jó fídíò tẹ ẹ bá ti ráwọn tó ń ṣe wèrè tẹ ti mọ̀ pé wọ́n ń fi ọwọ́ agbára lágbára àṣírí ni mo kọ́ yín o ẹ ti rí àṣírí o ni mo kọ́ yín ẹ kàn tẹ bá ti tẹ fídíò yẹn ẹ bí sọ pé flash ò hàn o ẹ ti kọ́kọ́ pa flash yín yẹn débi pé wọn ò ní rí ẹ kàn tẹ kàn gbé sáyà ò ní mú dání báyìí wàhálà but ṣẹ́ẹ̀tì tó bá jẹ́ ṣẹ́ẹ̀tì alápòláyà yẹn táwọn ọkùnrin ló wọ́ máa fi sí tó bá dẹ̀ jóbìnrin náà ó lè ra fi sí ó lè fi sí gègé èrò ẹ̀ báyìí kò kàn tí bọ̀ wọ́n máa lò pé kàn fi fóònù ẹ̀ sáà tó bá pẹ́ rororo ó lè fi sí bẹ́ẹ̀ báyìí ẹ post ẹ̀ kíyà máa jà àwọn òṣìkà tó bá pẹ́ wọn rìkọ́ọ̀dù kíní ẹni ọba ẹ̀ máa mú kíní ìjẹ ẹ̀yin ẹ̀ wò kó ní kálukú ṣọ́ra ìwọ tó bá ń lu ọmọ lọ́mọ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń mú lẹ́sì ọmọ lọ́mọ ọmọ tí ò tó nǹkan tẹ́ máa fọwọ́ bá wọn fa òyàn wọn jáde ń kọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti rí wọn ẹ kó bá wọn kán lè because ọ̀nà tá a lè fi dẹ́kun bàjẹ́ òun náà ni pé ká ranra wa lọ́wọ́ ó ṣe dandan kó jẹ́ pé ìjọba gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá ti fi ṣe tẹ́ bá ti fi lè ju sórí nẹ́ẹ̀tì bá ìjọba ti gbé kò sí nǹkan tẹ́ gbé tíjọba òwò mọ́ o àwọn gọ́vnà wa àwọn pírẹsidẹ́ǹtì wa gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ bá ti wà ní kinní báyìí wọ́n máa cross ẹsẹ̀ báyìí náà máa wò ó ni wọ́n máa wo gbogbo nǹkan tó ń lọ tó bá ti rí pọ́ gbé báyìí sìn sẹ́yìn náà ti rí bó ṣe dọ́dọ̀ ọ̀dọ̀ authority ìjọba ò lè ríran rí gbogbo tó ń ṣẹlẹ̀ àwọn tá a wà ní ìlú kódà àwọn tá a wà ń lu òyìnbó gan kó ṣe gbogbo ìjọba rẹ̀ àwọn èèyàn ló máa make report
wọ́n dẹ̀ máa nǹkan tínú mi ṣe ń dùn nísìn ni pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn èèyàn tí wọ́n ti àwọn ìjọba wa ti ń take care and that is how it's supposed to be. Kọ́lọ́ á jẹ́ kí ìjọba bàbá yìí rọ̀ wá lọ́rùn tó bá máa fi pọ́dún méjì ìyàtọ̀ ajẹ́ yìí tó gbogbo ẹ̀yin tẹ́ ń rìkọ́ọ̀dù ọmọ àmì gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọmọ ọlọ́mọ ń ṣekúṣe tó bá ti rìkọ́ọ̀dù yín ayé yín bàjẹ́ nìyẹn sórí Facebook and TikTok. Ọba kan náà òun náà tún lọ fi rẹ̀ ẹ̀sẹ̀ sín gbogbo àwọn ọba aládé ìgàn ọ̀rọ̀ wọn ti sú mi. Àní ẹ jẹ́ kó máa wọ̀ pè bí ó lọ wọ orí TikTok wọn kò sí nǹkan tó pé kábíyèsí yẹn kábíyèsí kó máa mi ìfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú làwọn obìnrin yẹn wà ìkànnì ẹgbẹ́ mami létí ẹfẹ́ mi kábíyèsí ẹfọ̀ pagbẹ́sẹ̀ lé mi kábíyèsí lórí TikTok nìyẹn o kábíyèsí yìí ò tún wá rí bi lọ òun wá lọ sórí TikTok ìwọ tó bá ti mọ̀ páyé ẹ fẹ́ bàjẹ́ tó rò pé ó mú lẹ́nu olè búyàn ìwọ lórí TikTok wọ́n á fún ẹ tán bíi pé irú àwọn èyí mi tó yẹ pé ẹ rí pé mi ń tẹ èmi àwọn èèyàn ti bẹ̀ mí ààrẹ wá ṣe TikTok níbi tó bá ti ń ṣe lọ́dún sọ̀rọ̀ burúkú àgbọ̀ wo bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ayé tí ń nìyẹn ayé wọn dẹ̀ ń bàjẹ́ ayé táwa lò tá a fi pẹ́ tá a fi dìbò yìí tá a fi lè lo 10, 20, 30 years pẹ̀lú ìyàwó wa ẹ̀yin náà ẹ fọ́lú ẹ̀ tá a bá sọ mi wá nígbà tí ń nìyẹn òun fast ṣe ẹ fẹ́ gbọ́ kò ń ṣe gbogbo àwọn tẹ́ ń pè ní àwọn ọ̀sìn náà wùwà bákan náà àwọn tó ṣe ń wùwà àwọn àgbàlagbà wà tó bá ti lọ́kọ di ọkọ ẹ̀ mú tó bá láya dáyé ẹ̀ mú kì í ṣe pé kó wà nílé ọkọ kó máa lọ ṣe ṣìnà I mean the advice obìnrin ọkùnrin náà pé torí o ti níyàwó kó máa lọ ṣe ṣìnà kó máa gbé 2, 3, 4, 5 àwọn ọmọ ọ̀sìn ò gbárù ẹ̀